mo ti wọ 50 mo ti wọ 60 bẹ́ẹ̀ ló ń súnmọ́ kú o ó yẹ ká máa kúrò ọjọ́ orí wa bó bá pé 50 kéèyàn máa sọ pé 30 lòun. so ọjọ́ orí ọyẹ kó máa bàyàn lẹ́rù. ọjọ́ orí kọ́lá àgbà láyé ipò sálọ̀ ọ̀gá kárọ̀tì pẹ́ẹ́nì abájú lọ ó lè ṣọ̀gá fún ni 20 ọdún tó ti bí gate man wọ́n lè má ì tí ì bí landlord gbogbo wa la mọ̀ pé a kì í kéré ká má gbẹ nìkan lọ tí ojúmọ́ bá mọ́ tá a bá rántí ohun tó súnmọ́ ìjàdù àgbà tá ń jà yẹn ó yẹ ká máa ronú bíbélì ní ká máa kàyé ọjọ́ wa kó lè máa fa ọkàn wa sépa ọgbọ́n kì í ṣe pé ká má fi bára wa jà ká máa ronú nípa pé mo mà ti wọ 50 o ṣé Ọlọ́run lè fún mi lórí ọ̀fẹ́ kí n lo 40 sí ṣe pé nígbà tí ń ro yẹn ó ti mọ̀ pé ìtòhùn ti lò sẹ́yìn òun ò dẹ̀ lè ní àǹfààní àti lorú ẹ̀ mọ́ àwa má ṣiṣẹ́ tó máa fọhùn lẹ́yìn ikú wọn ní ká pàgbùbà lẹ́ẹ̀dẹ́sù alọ̀lọ̀ ká ṣiṣẹ́ tó dára lẹ̀ fọ́mọ ohun tá a dẹ̀ fi ń ṣàgbà nísìnyí òun lọ́pọlọ ó pàdé àgbà míì lọ́nà oníkókó ẹ lọ́gbọ́n tó mọ̀ bóyá wèrè lòun gan ṣe kó tó dàgbà so ànáyún àgbà sí kù ńgbà míì ọmọdé rìn ńlẹ̀ ẹlòmíì lè jẹ́ 50 years kó jẹ́ bàbá ẹ̀ òun lọ́mọ 20 years ìyẹn ni túmọ̀ wí pé ànáyún àgbà sí kù ọmọdé rìn nílẹ̀ àgbàlagbà ọ̀nà ọmọdé ló máa ṣẹ́gi tó máa fi ṣe kò mọ àgbàlagbà ṣẹ́ni pé kínní yẹn ó takò làákàyè bẹ́ẹ̀ ó takò àmọ́ làákàyè ni so bí ẹnìkan máa sọ pé òun jẹ́ nìkan lọ a lè jọ máa lọ kó ní kí n bẹ́ẹ̀ gbé báàgì dání ṣá so kò tiẹ̀ wá kíní ò tiẹ̀ wá fa kíní àárín àwọn tó jẹ́ gbajúmọ̀ gan àwọn olórin yẹn Òṣùpá ò bínú bọ̀tà àwọn tó ń tẹ̀lé wọn gangan àwọn gangan náà ń dá wàhálà ilẹ̀. gidigbo ọmọ ta náà ló ṣe é ya ìdí nìyẹn tó fi jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa ṣọ̀rọ̀ sọ torí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wà àwọn yẹn ló máa bá ẹ ràn àwọn gbọ́rọ̀gbọ́rọ̀ wà àwọn tó ń sọ ọ̀rọ̀ gbogbo nǹkan tí Sefiu sọ yẹn ọ̀rọ̀ àpárá ọ̀rọ̀ pé ká fi ṣẹ̀fẹ̀ ni ṣùgbọ́n àwọn tó jáyé aláyé náà wá aṣọ. àwọn àmú kékeré sá o. táwọn bàmú ní kékeré ṣọ́ yẹn máa ní kíjọ́ fi dọ̀bálẹ̀ kó gbégi dání ni ìhàlẹ̀ kòkòrò tó náà ń dákódákó mélòó ló ti dá sẹ́yìn ká tó oye bí àpọ́nlé ni ká tún so oúnjẹ mọ̀mọ́rídó gìrìwó ẹ̀ lásán kò dùn mọ̀ pàṣẹ ọmọdé ní Sefiu ni wọ́n sọ ní pé àpọ́nlé ògùn òun ni ká tún so kìnnì kan mọ́ kìnnì kan lọ́rùn kó tó pààyàn ṣé gìrìwó tọmọdídó lásán kò tó lùyàn pa ẹ̀tọ́ wa ní kẹ́ lọ so nǹkan mọ́ lọ́rùn nítorí kẹ́ bá fi lù kó lè kù Sefiu kì í ṣe ọmọdé. lórí pílátífọ̀mù yẹn wọ́n ní Sefiu àtòṣùpá gan wọ́n ti ṣáàtì wọ́n ti sọ̀rọ̀ sí dápàrà. sọ̀rọ̀ ìjà wà nínú ẹ̀ ní bí ọmọdé bá dàgbà àwọn bọ́mọdé bá wà ní kékeré àgbàlagbà ló ń mọ ọmọdé fò títí dà tó bá tún wá yá àgbàlagbà yẹn á padà dọmọdé ọmọdé á tún wá máa mú àgbàlagbà fò títí dà kí la wá rí inú ẹ̀ ṣé àgbàlagbà tó padà di ọmọ kékeré yẹn ṣe tó wá jẹ́ pé ọmọdé yẹn ló wá wà nípò àgbà bàbá yìí náà ti mú fò títí dà nígbà tó ń wá kékeré òun náà tó ṣe yìí máa mú bàbá fò títí dà náà àbí wo rí àwọn àgbàlagbà tó máa padà di ọmọdé tó máa fi nǹkan síbi nísìnyí tó máa pẹ́ díẹ̀ tó máa ní ìyàwó ẹ ti jí mi lówó ọmọ ẹ ti bẹ́ẹ̀ kẹgbà tó máa dẹ̀ ń wá ní ìyá àgbà owó yìí rèé so ó ti padà dọmọdé nìyẹn. bàbá kan máa sọ nípa fáǹsì kí ẹ̀jẹ̀ olólùfẹ́ olórin Agbakin Basorun lẹ Yorùbá fáǹsì lẹ́yìn náà fáǹsì Saheed Osupa ní Sefiu Alao èèyàn yẹn ni Pasuma èèyàn yẹn ni. Sefiu Alao àjọṣe kékeré lábẹ́kúta ni nígbà kí aṣèrò èrò àdátán kó máa wọlé o ẹ ti mọ bàbá rọ́fíà ìdánwò tajọ́ ń gbájọ́ kò dẹ̀ ń fojú pààyàn rẹ olórin tó ní rẹ́spẹ̀tì ni kábà kí Sefiu Alao bá ní pàtí kan tàbá débẹ̀ tó bá wọ ọwọ́ wa pé ó máa kówó fún wa
kẹtùn ná fóun. ká tún ná so kì í ṣe ẹni tó jẹ́ pé nítorí ẹ̀ tó yẹ pé ó yàtọ̀ àfẹni tí ó bá sún mọ́ṣẹ́ fi ó nìkan ló kù